أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا وسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا أيا من كلما نودي أجابا أبي الله ọba tó júwe fún wa nínú ìwé òfin rẹ̀ tí ń ṣe Al-Qur'an gbogbo ẹni tó bá lè mọ ẹ̀pẹ̀ òun ní gbogbo ìgbà ní gbogbo àsìkò òun ọmọ dáhùn tó bá rí bẹ́ẹ̀ bá ti pọ̀ tó ń kalẹ̀ yìí ká kíbo sí ọlọ́run lẹ́ẹ̀kan náà ká ní Allahu Akbar. ọmọ bìṣọ̀lá lìhì yóò ṣí sàhábà. gbogbo ẹni tí máa ń wá títóbi látara títóbi ọlọ́run kóun náà tó fẹ́ ju bó ṣe wà yìí lọ ká pọkànpọ̀ ká pọnupọ̀ ká kíbo sí ọlọ́run lẹ́ẹ̀kan náà ká ní Allahu Akbar. ọ̀kànlámà fi bìtẹ́ Musa bìlúbìkẹ́. nínú sẹ́yìn sí ọba táǹkì yìí onere tó ṣe fún ọ̀nẹ́bùwà Musa ọlọ́run sún Musa mọ́ra rẹ̀ ń gbóhùn ọlọ́run ń gbóhùn rẹ̀ wọ́n jọ ń gbóhùn ara wọn. kẹlẹ́mà mahali amahuli fitọ́ba. ntọ́lọ́run fi torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ onere ní pọ́lọ́ fẹ́ràn ní Musa ó fẹ́ràn iṣẹ́ ńláńlá ṣé ìyẹn ńláńlá síjọ ńláńlá sílùú ńláńlá irú iṣẹ́ tó rán ní Musa lọ rán wọn àlùfáà wa ọba tó kún àná Musa náà kún bá kún àlùfáà wa náà. àyà Yusufa ba'da bu'di. ọlọ́run abẹ́ ọ̀ afọládùn ọjọ́ kìíní àlọ́tọ̀ ọdá padà láàrin bàbá àtọmọ anabi Yakubu àti anabi Yusufu lẹ́yìn ọdún pẹ́hàn bẹ́ẹ̀ bí sàfẹ́kù ara wọn fi bẹ̀rẹ̀. ọ̀kadà àbúyá tàhíbó tẹ̀hábà. gbogbo tí ń jádùn náà wà lùfọ́ àwọn abẹ́ ń dúpẹ́ lórí zahira wọ̀ bá ti lọ́lọ́ mọ́ fọwọ́ bàjẹ́ kan láyéláyé. àyà mẹ́ni xọ́sọ̀ Ahmad Awazitofa. ọlọ́run abẹ́ ọ̀ afọláwọ̀dẹ́ rẹ̀ èyí tó ṣe fún anabuwa Muhammad tó ṣe fẹ́ nìkan síwájú rẹ̀ àti lẹ́yìn rẹ̀ àfi bẹ̀ ọ́. wà á tàwù risalata wal kitaba. èyí tó ṣe fún anabuwa Muhammad olóyìn pọ̀ fún ní mu'jizatul kubra tí ń ṣe Al-Qur'an ọlọ́run wọlé apá padà síbú òní bá Qur'an mọ́jà àbá ọmọ padà síbú láéláé. ọ̀pọ̀ rọ̀bẹ̀wù wasammahu habiba. ọlọ́run wọlé abẹ́ látọ̀rí bàbá wa àgbà mùkádàmù àgbà láti inú ajúsọ̀n àti gbogbo àwọn jẹ́wọ́ dáhùn tẹ́lẹ̀ àwọn àlùfáà mọ́jà wọn ní ọmọ padà síbú láéláé. wà á takọ́ mi shafa'atihi riqaba. ọlọ́run wọlé abẹ́ àwọn bàbá wa àgbà níkàlẹ̀ bàbá wa alájí àgbà ọlọ́run dákun mọ́jà wọn padà síbú láéláé. bàbá wa àgbà àwọn Sheikh Salamatul Ilmi wal Ulama fún gbogbo tí ń jẹ́ Ìlọrin Emirate pátápátá ọlọ́mọdé wọn padà síbú láéláé. tó fún gbogbo àwọn bàbá wa ní káyà àtàwọn ìyá ọlọ́mọdé nìkan kó wọn padà síbú láéláé. àkàlì fọ́bìlì mọ́bìnú àlà àtọ̀ yìí ọlọ́run tẹ́mi mọ́nà tàbí wàdà fúta sàwábà. mọ́nà tàbí wàdà fúta sàwábà. olúwa lórí ọlọ́run tẹ́mi àmín. olúwa àmín lórí ọlọ́run tẹ́mi àmín. mọ̀jẹ́ kẹfì sọ níbi sọ olúwa. àmín àwọn bá olúwa. àmín lórí ọlọ́run tẹ́mi
بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين يا الله يا الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أفاوى الله شيء جكوي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹ dákun torí Ọlọ́run dókítà wa tí wọ́n sọ ọ̀rọ̀ kalẹ̀ ẹ dákun ṣé bá wà níjókòó yìí Kiramakumullah. ẹ dákun ẹ jókòó dókítà ẹ dákun ẹ má di àwọn àfa mo fẹ́ máa wo dókítà ẹ dákun torí Ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين آمين. أفاوى كفاكون أكبر tó ń ṣètò ń bí bóyá wọn jẹun tán ká tó dìde àbí wọn ní sọ̀rọ̀ ká fi dìde. nítorí Ọlọ́run أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين آمين. صل اللهم وبارك عليه وعلى آله وصحبه وسلم. صل اللهم وبارك عليه وعلى آله وأصحابه وسلم آمين. adúpẹ́ fún Ọlọ́run. الحمد لله. ìkẹ́ Ọlọ́run àti gẹ́rẹ̀ Ọlọ́run ṣàlékún rẹ̀ fún Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. àwọn tó bá Ànábì lò gbà pẹ̀lú dáadáa tẹ́rù jòkó yìí fi ń wáyé. ṣáájú ká Ànábì tó dé wọn kì í jòkó báyìí tí wọ́n bá sì jòkó báyìí irúṣẹ́ báyìí kí wọ́n ṣe ń bẹ̀. àwọn tí wọ́n fi hàn wá bẹ̀ pé ń tó dáa ní ọlọ́mọba àṣàlékún kí àwọn náà. آمين يا الله.
bàbá wa àgbà ṣe wà áyì. رحمه الله تعالى آمين. bàbá wa àgbà tajul adab. رحمه الله تعالى آمين. bàbá wa àgbà tajul mumin. رحمه الله تعالى آمين. bàbá wa àgbà lágbàjì. رحمه الله تعالى آمين. bàbá wa alájí àgbà. رحمه الله تعالى آمين. bàbá àgbà gidoma. رحمه الله تعالى آمين. bàbá wa àgbà níṣòro. رحمه الله تعالى آمين. bàbá wa àgbà níkọ̀rọ̀. رحمه الله تعالى آمين. bàbá wa tẹ́bíṣe. رحمه الله تعالى آمين. bàbá wa àgbà lágége. رحمه الله تعالى آمين. àtàwọn ẹni rere tí wọ́n bí àfa wa tá a pétì. tó o bá mọ iyẹ̀sán tó o bá mọ kún fáyà kún lénìí ọmọ pẹ́ san mi máa wà. Ìlọrin fẹ̀ Ìlọrin sì tóbi àmọ́ nínú ibi tí wọ́n ti mọ iyì rẹ̀ láwa yìí. bí wọn bá wà ní pàkátà tí wọn bá ń ṣe ṣáádà tíjòkó rẹ̀ bá rí báyìí làgẹrù wá fún àárín àwọn tó ti mọ iyì iṣẹ́ ló ti jíṣẹ́. tí wọn bá wà ń rú ààyè yìí tó bá jíṣẹ́ tó bá rí sẹ́jẹ́ báyìí báwo ló ṣe rí ẹ yẹ kó jí mà. aláwọ̀ masá sàlékùn kẹ gbogbo wọn. آمين يا الله. mo wá padà sí kalẹ̀ mo kí bàbá wa alájí àgbà. أدام الله حياته ودولته آمين. bàbá ẹ máa bá gbà mu. آمين يا الله. ilé yín ni wọn kì í tí polówó kéwú. o ò lè délé alájí àgbà kan polówó kéwú sí ọ ń bẹ. ìmọ̀nà polówó lé yín. làwọn ọmọ yín ò fi mú lẹ́nu la fi mú láhán. كرمكم الله. o ò lè rí àdàbíyà kan tí ó mú lẹ́nu. ahán ni ó ti mú gbogbo ẹni tó bá mú lẹ́nu kò ní mú lọ́pọlọ. salakatu lisan rasul mal ẹni tó láhán láyé ń polówó lọ́dọ̀ ẹ̀ kò ń ṣe ẹni tó lẹ́nu ebú ní òbú ẹni tó láhán ni ó sọ̀rọ̀ gidi. ẹ̀yin wá sàlífà alájà àgbà ní. الحمد لله. ẹni tó bá pẹ́ ẹni tí wọ́n á pè lálífà lẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ bàbá rẹ̀. bàbá àsìkò níwọ̀n ni mo ní ní ìdúró yìí mo kí yín púpọ̀ ẹ kú oríire. الحمد لله. wọ́n bá ní aṣírun yín kí lẹ ṣe tẹ́ bá yọkún fẹ́ àkúnnù yín nìkan hàn bàbá wa alájà àgbà yìí pé ní tí mo mójútó ni àbá ẹ̀ lè jẹ́ tán. ìdí sẹ́yìn la jòkó akànjòkó tì í lẹ́gbẹ̀ẹ́ lásán là ń gbarú owó yìí. abalọ́njẹ́ mi yóò gùn ọ́. آمين يا الله. ẹ̀yin ni mo fi kí gbogbo àwọn àfa tá a fa ńlá ń bẹ láàrin wọn. كرمكم الله. Alhaji wa Imam Murtada Ajétúmọ̀bí. أدام الله حياته ودولته. mo gbádùn bí àfa ti kí àwọn àfa níjọ́ tí oyè ubandoma ṣẹlẹ̀ nínú ẹni tí ò ṣe wáàsí tó sọ̀rọ̀ nílé yín inú wọn ni mo wà. mo ní bàbá aya tí mo lò sóò lè rántí láti كرمكم الله. kí n má tún kà á mọ́. أعوذ بالله. حياكم الله. ọ̀ ti gbọ́ ni. حفظكم الله ورعاكم. mo wá gbádùn bí Imam Ajétúmọ̀bí ṣe kí bá mi kọ orin yẹn. ẹ tí ì débẹ̀ tán tóró tún kù. آمين يا الله. ntòsẹlẹ sáyé yín ni pé kò sí ń tẹ́ dù ẹ̀yin báyẹn dù nǹkan ẹ̀tọ́ yín ni wọ́n mú wá fún yín. àmọ́ pé járí bàbá pẹ́ járí bàbá pẹ́. bàbá ńgbà tẹ́ ẹ̀ kẹ́jú ẹ̀ pé ráyé bàbá ẹ̀ padà di bàbá. كرمكم الله. alága fata mọ́
alága fatama alága fatama láàjẹ àríbàbà. ó bá ń tó máa jẹ́ àríbàbà pẹ́ jẹ́ àríbàbà pẹ́. ó sì ní ọmọ akéwòn. jẹ́ àríbàbà pẹ́ jẹ́ àríbàbà pẹ́. alága fatama alága fatama láàjẹ àríbàbà pẹ́. má lu nǹkan. a máa lu nǹkan bí wọ́n á lu ẹ. bàbá ẹ ti wá wà láàrin ẹ ti kúrò láàrin àwọn kìnìún ẹ ti wá wà láàrin àwọn kòkò. Hayyakumullah. àṣé ni kásẹ̀sẹ̀ máa sọ pé ìmáàmù àwọn ìmáàmù ẹ ti di ìmáàmù àgbà. wàyí lọ́lẹ̀ hamad. Insha Allah. ẹ dákun mo kí ẹ̀yin tó rí bẹ́ẹ̀ níkàlẹ̀ yìí mo kí ẹ̀yin òbí oní ṣáádà ó dùn mí pé ẹ gbọ́ wáàsí torí mi ò ṣe wáàsí fún yín o dókítà ti ṣe wáàsí àmì ẹ̀gbọ́ rárá ẹ̀yin obìnrin lánàá nílẹ̀ ṣe mí jù ẹ gbọ́ wáàsí yẹ bẹ́ẹ̀ bá jẹ́ ọkọ obìnrin nínú ilé ẹ̀ baálé gidi tí ò ṣe láàbọ̀ tó ń ṣe é lé tí kò ṣe pé nìkan àánú obìnrin ó máa ṣe. àwọn bá yín sọ̀rọ̀ ara yín bẹ́ẹ̀ ti ṣe ìgbà yín lẹ̀ ń pín ke ìgbà yín lẹ̀ ń pín kí náà ń pín náà agolo ẹ̀ ń kọ́ṣẹ́ ọṣẹ ìwẹ̀ kan ṣoṣo. ìgbà yín lẹ̀ ń pín gbogbo ohun tí ó tán. ibì kan ni mo gbàdé bí ẹ máa wo báyé ṣe ń yẹ̀yẹ́ obìnrin gbogbo èèyàn tó bá sì dìde àti yẹ̀yẹ́ obìnrin yóò yẹ̀yẹ́ ara ẹ̀ mọ́. mo wá gbà yọ̀ǹda gbàtọ́ ní bàbá ti dé mo ní à ń lọ sí programu bàbá wa alájà gbà sí gbọdọ̀ bá wa ń bẹ̀. owó àsì tó bá ti kàn wá kí lágbájá ó máa ṣe salamu alaykum. mo wá fẹ́ jáde nínú ọgbà yẹn ó wá ṣe déédéé jáde àwọn obìnrin méjì kan. àwọn tó wá tẹ̀lé mi láti sinmi wọnú àwọn adáhùn obìnrin yẹn dúró àwọn obìnrin yẹn sì ń lọ wájú àwa tẹ̀lé wọn ni nínú ẹ̀tọ́ àwọn ló yẹ ká tẹ̀lé ká ṣáájú ká bọ́ taka o tó jáde. ọ̀nà pàwápọ̀ tí mo fẹ́ ló ń bẹ̀ ni pé mo wá ní má dá wọn dùn fi wọ́n sílẹ̀ ká kọjá ó wá ní olóbìn ilé ni wọ́n mo wá wojú ẹ̀ pé kí ni wọ́n ń pè lólóbìn ilé. mo wá dúró ó ṣáà lè gbé mi mo wá dúró káwọn obìnrin yẹn ó kọjá wọn kì í tẹ̀ wọ́n mọ́lẹ̀ ó wá yà yẹn lẹ́nu láyé lẹ́nu pé wọ́n àtẹ àwọn tí ò tẹ obìnrin mọ́lẹ̀ àwọn obìnrin ni wọ́n ń tẹra wọn mọ́lẹ̀. pàtàkì ẹ̀sìn ròde yìí tó náwó síkè ṣé bóyá kó rántí pọ̀ mọ àwọn kan ló ń ṣe irú oríire báyìí olọ́mọ mẹ́ta wọ́n dẹ̀ ti wọ 13 14 15 16 17 ó tí ì dorú dòkó yìí ọwọ́ wá ròde yẹn ó náwó sọ́sẹ̀. ṣé ẹ kó lè gbá ọ̀rọ̀ yín máa ń jọ mí lójú mo sọ ní gàmbàrí náà àmọ́ ìbádùnmá Ìlọrin àwọn obìnrin Ìlọrin wọ́n máa kọ́ṣe wọn ni àwọn tàná àwọn tìjẹta torí pé wọ́n dákẹ́ láàyè mẹ́ta ìrìn èèyàn tí wọ́n sì ń dákẹ́ láàyè mẹ́ta ọmọ rẹ̀ ó padà sọ̀rọ̀ tí wọn ò bá jẹ́ kí ìyá rẹ̀ ó sọ̀rọ̀ ọmọ rẹ̀ ó padà sọ̀rọ̀ wọ́n bá tẹ̀ ìyá rẹ̀ mọ́lẹ̀ gbogbo obìnrin tí wọ́n tẹ̀ ìyá ẹ̀ mọ́lẹ̀ nínú ilé níjẹta àwọn ọmọ wọn ti padà gbé ìyá wọn dìde ṣé ìyáálé lọ́lọ́run fi ń pin ní abálùbáríkà gbogbo àwọn obìnrin tá ń fowókọ wọn pè tá ti bímọ tí wọn ò fowókọ ọmọ wọn àlùbáríkà ti padà dé sára àwọn ọmọ wọn wọn ò tó wọn pè mọ́. Hayyakumullah. ìwọ abẹ́lẹ́wọ̀n kò sínú wọn ẹ máa dákẹ́ bá ń pè ń èèyàn dákẹ́ ni wọ́n máa wá pè tẹ̀lé tán bá pè tán wàá wá ṣàdúrà lẹ́yìn ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ń ka alukuran èèyàn dákẹ́ ni
tábà kàn án délẹ̀ tán èyí wàá fi bẹ̀ lọ́hùn gbà yẹn náà ń ka ìgbà yẹn lẹ́yìn pé oúnjẹ sọ yẹ kó rí bẹ́ẹ̀. ẹlẹ́kẹta ni tọkọ yẹn bá ń sọ̀rọ̀ kódà kó sọ ní tí ò dáa wàá dákẹ́ fún un. mo kí yín púpọ̀ mo fi ìyá wa nímọ̀ ilé kí yín mo fi ìyá wa ọlọ́pàá kí yín mo fi ìyá wa tó jẹ́ ìyá ń bí tí àwọn náà ò lówó kọ́ tá a lè fi kí yín mo fi wọ́n kí yín pé wàá ilẹ̀ lè hamad. insha Allah. wá sí òsì dákun jẹ́ kí n wo dókítà mínísítà tàwọn afáà nífa yẹn máa ń ṣe ti bọ́lá ìjòkó mínísítà ti bọ́lá ó máa sanwó yóò máa ṣe ànàkùn láìsí fún mínísítà tàwọn afáà ní akramakumullah. àti lásojú ń bẹ̀ àbá ẹ̀ ṣe pẹ́. àmín ya Allah. ọ̀rọ̀ tí dókítà sọ laysa kullu baligin mi fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yín yẹn ni mo fẹ́ báwo bá ìyá wa yìí gbọ́ ni mi ní sọ̀rọ̀ lórí ẹ̀ máa lọ lé ni because èmi máa ń láìkí kí n gbọ́ wáàsí ju kí n ṣe wáàsí lọ. ọ̀rọ̀ mi tilẹ̀ sọ ẹ sọ tiwọn ẹ tún wá sọ tàwa ọmọ kéwú tá à ń bà lọ́rin jẹ́ torí mi ò ní sọ pé tá à ń ba ayé jẹ́ ayé bàjẹ́ tẹ́lẹ̀ náà àáfàá lù mí tó bá bàjẹ́ àáfàá lọ́rin ni ó túnṣe ọjà mi lójú pé ọmọ Ìlọrin tó jẹ́ àáfàá ààrẹ kọ̀kọ́ lára yín mọ́ èébú ló kù. laysa kullu baligin bifasihin walakin kullu fasihin balig. الكلام الفصيح ما كان وضع المعنى سل نفس جيد سبك وأن تكون جرية على القياس صرف باينة في معناها مفهومة أثبتا سلسة تو بابا جاء ولا كده باwọn sọ ọ̀rọ̀ ńlá lẹ wí ayé ńlá sì lẹ ti sọ àwọn èèyàn ńlá sì gbọ́. àmì sí ẹyọ kan ní fi tẹ̀lé bisimilahi rahman rahim suma ọ̀rọ̀ sínú alikitaba. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. tẹ̀jídì ni lónìí wí. فمنهم ظالم لنفسه. ẹ̀yin àfa kílẹ̀ fẹ́ sáyédà. ومنهم مقتصد. ó sínú sẹ́yìn tẹ́lẹ̀ wọn kà fowó kun ni kí ló dé tá fowó kun tẹ́tẹ̀ ń ṣe èrè. ومنهم حياكم الله. ẹ tẹ wá lówó ọ̀hún náà. gbàtà ń bọ̀ akọjá níbi kan mo á ní kọ́ ọmọ dúró sẹ́mi kọ́ wá jọ yín ni mo á ní ilé yìí ẹ̀yin tẹ́ ń fowó ṣe fáàrí ẹ lọ owó kún fáyà kún ilé yìí wọ́n mú mi wá bẹ́ẹ̀ ní nǹkan bí ọdún 5 sẹ́yìn pé wọ́n fẹ́ tà property yìí àwọn ọmọ tó wà níbẹ̀ tàjọ wà ní ọkọ̀ wọn mà mo á ní wọn àti ìrì tàdé ní èèyàn ńlá kan ló kọ̀ rétè nígbà tí wọ́n fi kọ́ nílọrin yìí kò sírò ẹ̀ kò sírò ilé ẹ̀ ti mọ ẹ̀yin tẹ́ dá nǹkan mọ̀ ẹnìyẹn wá parí ipa òka láti lè lò ó mọ́ ní wọ́n á wọ èèyàn tí ó lò ó ní ẹ̀ta wọ́n wá rí ta ọwọ́ ni ó dáa ẹ̀fọ́ bíi ẹ̀sọ́ di kéékèèké táwọn wọ́n tún sọ ọ́ dàbẹ́ yẹn náà ẹ̀rú ń bá àwọn èèyàn wọn lè gbé tẹ́ ẹ bá lówó ṣe bí n tẹ́ fi ṣe nù. àmọ́ mẹ́ta ni àwọn tí wọ́n á pè láàfà mẹ́ta ni wọ́n kò sí ọ̀nà téèyàn lè gbà láyé tó bá fi jẹ́ àfà ẹni rẹ ní ọlọ́dọ̀ ọlọ́run tó bá wúwo ẹni rẹ ó disappoint ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ipò kẹta làwọn àfà wà. Anas bin Malik ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run gan kílẹ̀ rẹ̀ ó láwọn àfà ipò kẹta ni wọ́n wà. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. ipò kẹlú náà wà.
Anas bin Malik náà wá sọ pé anabi sọ fún الله عليه وسلم anabi ní Allahu ajiwadul ajiwad Ọlọ́run nìkan ni ọlọ́rẹ wa ana ajiwadu waladi Adama èmi anabi mo tún jẹ́ ọlọ́rẹ nínú gbogbo ọmọ Adama ó di mélòó méjì ó wá ní wa ajiwadu min ba'di ẹni tó tún jẹ́ ọlọ́rẹ lẹ́yìn mi rajulun atahu Allahu ilma fanasarahu àwọn àfáàní. ياكم الله kí ló dé tọ́lọ̀ ń sọ yín dáa fáà tán tẹ̀ ń ta ayé mọ́lẹ̀ ṣé báwọn kan ni ìwà tí wọ́n pe wá sí i ó jọ mí lójú pé ókè afá yìí tún ráàyè kọ́ máa ń ké ẹ̀yin tá ẹ ní tí wọ́n fi ìmọ̀ tí wọ́n fi sẹ́yìn lọ́sọ̀ọ́ táyé wá ròyìn pé ẹ̀yin lẹ́ẹ̀ táyé ṣe kí a lè wá dà yìí awrasna al-kitaba. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. àwọn tí wọ́n jogún tírà wọn ni alukurani ni. فمنهم ظالم لنفسه. àwọn kílẹ̀ ara rẹ̀ ó lálábòsí ń bẹ́nu wọn. ṣé wọ́n fẹ́ yà bẹ́ẹ̀ ni. ntaka sí ọlọ́run ti pọ̀ jù o lè parọ́ o tún lè ṣe sìnà tó wúwo amalé sìnà ni ọ̀tọ̀ èyí tó tún wá wúwo tún wá kùn lẹ́yìn ní ọtún wá mutí lẹ́yìn ní ọtún wá ń da agbolé irú wọn ni kánà ló dúró lágbolé pé ta ló tú ọ ẹ wọ̀rọ̀ tó dọ̀tí. ó là fa lòun kò sí tó wọn mọ̀ tó bá mọ Ọlọ́run ni ò ní wí bẹ́ẹ̀ alimuti alimani hàn ó fún ọ ní ó lè gbà alábòsí wà láàrin wọn. ومنهم مقتصد. àkejì nínú àwọn àfáàní mọ̀kìtẹ́sídù kò ní ṣàbòsí kò sì ní ṣeré tó bá dọ́dọ̀ àwọn tí ń ṣàbòsí yóò bí wọn yóò ní àmọ́ bóyá tí ń yìí dáa irú wọn ni wọn kì í sóògùn tó le àmọ́ wọn á tẹ́wọ́ lò ó pé kí lẹ ní مقتصد. farabalẹ̀ láti kí lẹ ní mọ̀kìtẹ́sídù ni tó bá ní nǹkan fi ṣe kínní yẹn ò dáa yóò ní tọ́lọ̀ wọn bá kọ yóò kọ sọ́run ẹni tó ṣe ìwọ tó lò ń kọ́ lọ́dàn wò sẹ́ńtúrì tá a wà yí àwọn afáàná ni wọ́n darẹ̀ láàmú. kò sì sí àṣírí tá à ń lò àwọn tó bí wa ní òjò pa àwọn náà sọ fọlọ́ ń pé kójú ọmọ pa wa mọ́. ẹ okun fàyà kún ni mo béèrè púpọ̀ lọ́wọ́ ajé túmọ̀ bíi mo ní bó o náà rí tán fi rí bíi ṣiṣẹ́ ń bẹ̀ ń gan wọ́n wá ń júwe bí tí bàbá wọn ti ń bọ̀ wọ́n ti ṣiṣẹ́ tó iṣẹ́ wo ni kó wá sí kalẹ̀ fọ́mọ àfọkọ̀ ńlá àfilé ńlá àfasọ́ aṣọ ńlá aṣọ tí mo wọ̀ kéèyàn kó sẹ́sí irú aṣọ yìí kẹlẹ̀ wájú àtẹ̀yìn ẹ dákun kó lẹ́sìn máa gbádùn ẹ̀ rẹ̀ alẹ́ ẹ̀ kó fáàrí ibi bá dún wọn ni tẹ́ ẹ̀ pa Àbújá tó tún mú àlìkínbà fún. bọ́lá lọ gbogbo ẹ̀ náà àlọ́ burú èmi orí ń tá a bá lò tó burú ní sẹ́ńtírì tá a wà yìí àjọ lónìí àmọ́ kì í ṣe fífà ẹ sì máa gbé pamọ́ díẹ̀ díẹ̀ ẹ̀yin náà ní ẹ̀ jẹ́ káwọn ọmọ kí wọ́n lálàáfíà mọ́ bẹ́ẹ̀ kọ́lé ẹ̀ fi hàn bẹ́ẹ̀ jẹ́ ń gidi ẹ̀ fi hàn bí wọ́n ra tíkẹ́ẹ̀tì fún yín tó jásí pé business class ni wọ́n rà ẹ fi hàn ẹ pààyè ni àwọn tí ń bọ̀ ẹ̀mí wọn máa ru àwa rèé o à ń tí ń lọ mo ní síbò kí lè fẹ́ sọ mídíà dà nínú ìlú tí wọn ní fún ní físà hajj yìí
wọ́n dì lẹ́yìn rẹ̀ díẹ̀ tí wọ́n dì ilé fisa rẹ̀ díẹ̀ Nàìjíríà jẹ́ kan kí ló fà á social media ni ìwọ́n tó dirun tó sì wà nínú ráàmù tó tún wà ń larí mọ́ bẹ́tìlá àti kíkẹ́ Ọlọ́run o kí ẹ máa sọ fọlọ́run kó nídìí o ma sẹ́ni pé ẹ tó ń dàrú ládùúgbò tọ́lọ̀ ń fẹ́ yanjú níbi tá ti sọ̀rọ̀ tí sẹ́ ìjọ wo ni wọ́n máa fi gbó ọkọ̀ wọn tẹ́ ń pè bẹ́ẹ̀ náà bí ọkọ̀ àwọn tí jagun báyìí kò rẹ́lífàǹtì mọ́ bẹ́ẹ̀ rọpò tó dáa jù láyé lẹ́ni oṣù mẹ́ta náà ní gbádùn ẹ̀ ẹ bá ti wà á lọ tẹ wà á bọ̀ ẹ kù náwó afáríbidé kò tún wá dúró ó tún wá wà á lọ ó tún wá wà á bọ̀ ha ẹ̀mí yóò lò ó tún wá wà á lọ ó tún wá sí òsì ẹ̀ sí ẹ̀ ẹ̀ dà wá là. ibi nìkan lẹ ti lọ́nà wà ní. sẹ́yìn níbo mi tẹ́ gbà ni. bẹ́ẹ̀ lu aago ẹni dìsáínà ni ẹni tí ò lọ sáínà wa ń kọ́ bẹ́ẹ̀ dé fìlà ẹni tẹ́ǹgẹ̀rẹ́ ni ẹni tó wá dé bá fún kọ́ tí ti pọ̀ jù a sì ń sọ ọ́ dàbí àwàdà torí pé ẹ̀yin náà la yóò gbọ́ ara yín la yóò ti kọ́ ẹ má jẹ́ kẹ́mi àwọn èèyàn máa gbóná ní ti ń gbóná jù táwọn ọmọ kékèké tá ń bọ̀ tá ń kọ́ yìí fi wá ń sọ pé àwọn ò gbọ́dọ̀ máa lówó sọ yẹ kó lè rí bẹ́ẹ̀. tọ́ba rí bẹ́ẹ̀ àfa wa kún fàyà kún. àmì ni wọ́n sábì kú bíi khairati bí zinillahi. tí bàbá yín ṣe ni ẹ lọ wò. a máa ní kí ló mú yín ṣẹ́kù báyìí iṣẹ́ bàbá yín ni. ẹ má jẹ́ ntàn yín. bàbá yẹn ni wọ́n mọ táwọn ṣe kọ́lá wọn sọ pé ń sẹ̀sán. ẹ wo yẹn tí wọ́n ń wárí fún yín lẹ́nìí. ọlọ́run wa ní kéèyàn ó jẹ́ sábìkún bil ayrat bi isnillahi afẹ́ bẹ́ẹ̀ ni nínú pa afẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà wá ń ṣe yìí torí pé àwọn ọmọ tẹ́tà máa bí láyé ọ̀nà mẹ́ta ni. sábìkún bẹ́ẹ̀nu ọmọ tí ó ju àwọn tó bí lọ. bí bàbá tó bí yín ṣe jíṣẹ́ tó ládùúgbò ilóòótọ́ wọn ò hàn tó báyìí. ẹ wàá dákẹ́ ẹ tún wá sọ pé bí bàbá yín ti ń ná bọ̀ lẹ́yìn ló nà kò yẹ kẹ́ máa bàbá ẹ yẹ ká máa gbúrò yín ni. inú bàbá àlífà yìí àlífà tí mo máa kí wo bàbá rẹ̀ pọ̀ ẹ yẹ máa yọ ọmọ kí wo bàbá ni ta ló lè sọ yé wọn. síbẹ̀ wá pa ipò tí bàbá yín rẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá jòkó lórí sí àbàbá yín nílé àyájẹ́ àgbà bàbá yín máa wá látọ̀run wá jòkó ń bẹ̀. àwọn ẹni rẹ wọn kì í kú bálẹ̀ àyè àwọn ìdàrọ́ bí ìwọ ló ló máa wá lo nǹkan rẹ̀ wọ́n tó jọ máa fà tó mójútó sẹ́. kọ́lọ̀ wọn á ṣe bẹ́ẹ̀ fún yàn. zalika huwa al-fadlul kabir. mo láìkì ẹ fine ẹ hands tọ́mọdé ẹ hands kò ń ṣe láwọ̀ ìwà ni. tẹ bá lè bá mi wí mo rí pé ti fún wa ní owó ọpẹ́ káwa ní wa sọ̀rọ̀ ọpẹ́ sínú ayé yẹn lórí ahọ́n bàbá owó àfáà tí máa ń bẹ ń bí ni bàbá yọ̀ǹda kó bá wa wí bẹ́ẹ̀ bá ń dúpẹ́ orí ọmọ ẹlẹ́kùn ni ibi báyìí ò ní gbà yín mọ́. amina ya Allah. fún àánú Ọlọ́run. amina ya Allah. báyìí pé tí àwọn tó bí yín bọ́lọ̀ ń sọ ni pé àdúgbò yín náà làwọn fẹ́ tálíkì àmọ́ òfin dé ajásí pé Ọlọ́run máa gba gbogbo ayé yìí lọ fún yín. amina ya Ọlọ́run lè Allah. ṣe bẹ́ẹ̀. insha Allah. ilẹ̀ 2.5 wọ́n lè ní tọ̀ sáfà ló fẹ́ ra ẹ lọ tán 25 million. mo ní irú ẹ̀ mo rí irú ẹ̀. mọ́sálásí wa ni wá jẹ bàbá àdínní ó ní ń jẹ torí kí ló dé tó jẹ ó lóun máa mutí òun ló sì nílẹ̀ tó pọ̀ yìí. àwọn àǹpẹ̀rùn yóò ní á ní ńlá ọlọ́run wá ní òkè ta díẹ̀ ń bẹ̀ ó wá ní mo fẹ́ ta ilẹ̀ plọ́ọ̀tì mẹ́ta àmọ́ ẹ má jẹ́ kí àwọn àfa yẹn gbọ́ o ẹ bá ń sọ fún àwọn èèyàn ń gbòòrò
wọ́n sì wá ná wọ́n nílẹ̀ yẹn ojú 40 million lọ wọ́n sì sọ pé òun fẹ́ ta 75 èyí náà wá ní ẹ wá ibo kan lọ kí ibo yẹn wá ná Chikedu fókọ rẹ̀ rà tí Chikedu bàrà tẹ wá padà ta fún Abdulrahman. ayakumullahu ó kà padà wá rí pé yín lè padà ń dìde ńbẹ. zabiku. atásípẹ́ tó wáyé pé má jẹ́ mu ọlọ́run lára bàbá yín ni pé yàyín náà ni ó ti máa jíṣẹ́ ọlọ́run máa fẹ́ yàyín lọ. àmín ya Allah. ẹ̀yin wúmu ẹ̀ sàmí ni. àmín. ọ̀rọ̀ kékeré yẹ sàmí. àmín. pàǹkì àlè ẹ̀rù yẹ sí dáadùn. àlè ẹ̀rù yẹ sí dáadùn. ẹ̀rù yẹ sí dáadùn. àlè ẹ̀rù yẹ sí dáadùn. àlè abudu kọ́dí sàkárà. àlè ẹ̀rù yẹ sí dáadùn. àlè abudu kọ́dí sàkárà. àlè ẹ̀rù yẹ sí dáadùn. kọ́dí sàkárà. àlè ẹ̀rù. wọ́n ní bàbá ní kẹ́ ẹ dìde. ọkè jẹ́ wa. okùn tó ti wá àwọn asomora. alákòjọ wa ìjọ tá a máa ń jó tí ò sí ló ń bẹ àárẹ. ẹ̀rù yẹ sí dáadùn. àlè ẹ̀rù yẹ sí. kun fayakunu qad shakara. àlè ẹ̀rù yẹ sí dáadùn. kun fayakunu qad zakara. àlè ẹ̀rù yẹ sí dáadùn. ìsàlẹ̀ àbúdù qad zakara. àlè ẹ̀rù yẹ sí dáadùn. kun fayakunu qad zakara. àlè ẹ̀rù yẹ sí dáadùn. bàbá alágbàjì ni wọ́n sọ bẹ́ẹ̀ pálí ẹ̀rù yẹ sí dáadùn. àdàbí ni wọ́n sọ báyẹn àlè ẹ̀rù yẹ sí dáadùn. múni ni wọ́n sọ báyẹn àlè ẹ̀rù yẹ sí dáadùn. alájìyà àgbà ni wọ́n sọ báyẹn àlè ẹ̀rù yẹ sí dáadùn. ìsàlẹ̀ àbùdù kọ́dí sàkárà. àlè ẹ̀rù yẹ sí dáadùn. pàǹdó ọmọ ni wọ́n sọ báyẹn àlè ẹ̀rù yẹ sí dáadùn. àní ìsàlẹ̀ àbùdù kọ́dí sàkárà. àlè ẹ̀rù yẹ sí dáadùn. tó bá lẹ́mi ọlọ́run tó bá lẹ́mi ọlọ́run tó o bá ní ẹ̀mí ọlọ́run tó sì ń mí dáadáa tí sì ń mí dáadáa báwa sí pátí àyè bá a ṣe fàtíà yìí látòrí ahọ́n bàbá wa lájẹ́ àgbà látòrí àwọn bàbá wa lájẹ́ àgbà ọlọ́run máa gba àyè fún yín lọ yóò máa gbàyè fún yín lọ ọlọ́àpá àgbà tó wọlé ọlọ́àfà àgbà tó wọlé. ìsàlẹ̀ àbùdù kọ́dí sàkárà. àlè ẹ̀rù yẹ sí dáadùn. àní ìsàlẹ̀ àbùdù kọ́dí sàkárà. àlè ẹ̀rù yẹ sí dáadùn. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ọlọ́run bá dúpẹ́ fún bàbá àgbà ọlọ́run kẹ́mi ọlọ́run bá sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ آمين ọlá títóbi ọlọ́run آمين يا الله. eléyìí ò ní jẹ́ ọ̀kan tó kù آمين gbogbo jama ajisan wa ilal amam إن شاء الله إن شاء الله. ẹ máa wà nù fọkànbalẹ̀ آمين يا الله. àwọn bẹ̀lẹ̀ bẹ́ẹ̀ni kẹ̀mí bàbá ogun. bàbá ń kọ̀rọ̀ àwọn adẹ́mi àjẹsàn kí bàbá ọpẹ́. àwọn bẹ̀lẹ̀ kẹ̀mí bàbá ogun. àwọn adẹ́mi àjẹsàn.
sàn kí bàbá àwa ń bẹ̀ lọ́wọ́ kẹ̀mí bàbá ògbọ́n àwa ń bẹ̀ lọ́wọ́ kẹ̀mí bàbá ògbọ́n Mọ́lẹ́bí Ubandoma. àdẹ́mí àjíṣàn Ìmáàmù Nàìjíríà. bàbá òpẹ́ Àkọ́kọ́ ọrú ẹ̀. àdẹ́mí àjíṣàn kí bàbá òpẹ́ àwa ń bẹ̀ lọ́wọ́.